ìjọba àparí òwe yìí bí òjò bá dá tán. Ilẹ̀ máa tutù ni. Bí òjò bá dá tán. Òjò tó bá dá. Tó bá dá tán. Ilẹ̀ àríyànmọ́ ìmọ̀. Bójò bá dá tán. Agbára aṣọ ni. Ẹ jọ̀ọ́ bá parí òwe yìí bójò bá dá tán. Kí ni mo fẹ́ sọ? Èmi ì mọ̀. Ẹ jọ̀ọ́ bá parí òwe yìí bí òjò bá dá tán. Bójò bá dá tán. Ilẹ̀ máa tutù. Ilẹ̀ máa gbóná sára. Kí ni ìdẹ̀kọ́ ni ẹni tó jò bá dá tán àpẹẹrẹ ó ṣe kinní kan ó yá kápẹ̀rẹ̀ ó padà sílé àbápẹ̀rẹ̀ ó ṣe kinní kan ṣá láàrin yẹn ṣá bójò bá dá tán ojú àtàpẹ̀rẹ̀ bóyá kápẹ̀rẹ̀ wọlé ṣá kí ni ló fi kọrin ó ṣàfikún ní ìjẹ̀fẹ́ títí dáadáa ni. Ẹ jọ̀ọ́ bá parí òwe yìí bí òjò bá dá tán. Aláàrú àwọn kan bẹ̀rẹ̀ lòun dìmú. Bí òjò bá dá tán. Ilẹ̀ máa gbẹ ni. Ilẹ̀ máa tutù. Ilẹ̀ máa tutù. Ó máa gbà, ó máa tutù. Ó máa tutù. Ẹ ṣọ́. Ẹ jọ̀ọ́ bá parí òwe yìí bí òjò bá dá tán. Ilẹ̀ á tutù. Bí òjò bá dá tán. Ilẹ̀ gan á dry. Stop it. Bí òjò bá dá tán. Bí òjò bá dá tán. Ara tulẹ̀ náà ni. Bí òjò bá dá tán. Ọ̀gbàrà ń ṣó. What? Kò sójó mọ́ nìyẹn. Bí òjò bá dá tán. Bí òjò bá dá tán. Àgbàrá á máa sàn lọ. Bí òjò bá dá tán. Ẹ̀dá ọ̀gbàrá ló máa ń sàn. Àbí after rain is the ọ̀gbàrá náà. Is the àgbàrá? Ọ̀gbàrá ló máa ń sàn. Bí òjò bá dá tán. Àgbàrá aṣọ ni. Ẹ jọ̀ọ́ bá parí òwe yìí bí òjò bá dá tán. Ilẹ̀ máa ń gbẹ ni. Ẹ jọ̀ọ́ bá parí òwe yìí bí òjò bá dá tán. Ilé làwọ̀. Parí òwe yìí bí òjò bá dá tán. Okay, wọ́n ní tabẹ́ igi kì í dá. Bí òjò bá dá tán. Òrùn ló máa ràn. God have mercy upon us. Bí òjò bá dá tán. Ẹ bá parí òwe yìí bí òjò bá dá tán. Tóbi máa dá tán. I guess pé apẹ̀rẹ̀ inú apẹ̀rẹ̀ máa ń dùn àtúgbẹ̀ àbí nǹkan. No, God, please, no, no, no. Òjò bá dá tán. Tí òjò bá dá tán. Mi ò láì jẹ. Bí òjò bá dá tán. Ilẹ̀ máa tutù ni. God have mercy upon us. Ó lágbára o. Bí òjò bá dá tán. Ẹ bá wa parí òwe yẹn kẹ́ ẹ tó parí ẹ̀. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ̀ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ bá wa subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy ní YouTube yẹn náà. Ẹ bá wa subscribe sí kẹ́ ẹ lè máa rí àwọn ètò míì tó tún dùn jù báyìí lọ. Ẹ tẹ notification bell ẹ sì share ẹ̀ fáwọn ẹlòmíì. Ẹ pàdé wa ní comment section kẹ́ jẹ́ ká mọ̀ bẹ́yìn náà ṣe mọ̀ sí. Ẹ gbọ́ mi àwọn tó ti sọ látàárọ̀ ti gbìyànjú tiwọn ṣùgbọ́n kí ni ìparí òwe yẹn? Bí òjò bá dá tán. Bí òjò bá dá tán. Kí ni ìparí ẹ̀? Ìparí rẹ̀ rèé bí òjò bá dá tán tábẹ́ igi kì í dábọ̀rọ̀. Bí òjò bá dá tán tábẹ́ igi kì í dábọ̀rọ̀. Ìtumọ̀ ẹ̀ ni wípé kò sí bó ṣe lè dábọ̀rọ̀ lẹ́yìn ìgbà tójò bá ti rọ̀ tán àwọn omi òjò yẹn sì máa kán tó sísàlẹ̀ lábẹ́ igi. Ìyẹn ni pé ìgbésẹ̀ wa lórí ohunkóhun tá a bá fẹ́ ṣe láyé ó máa ń ní nǹkan ṣe o pẹ̀lú èsì tá a máa rí láti bẹ̀. Ìgbà míì tá a rò pa ti jáwọ́ nínú nǹkan àwọn tá a ti ṣe sẹ́yìn yóò máa padà wá tún jíṣẹ́ ara ẹ̀ fún wa. Ìyẹn ni wípé
ká ronú ká tó gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé nínú ilé ayé yìí. Ẹ bá a lọ sí comment section yẹn, ẹ jẹ́ a jọ pàdé ńbẹ̀. Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ẹ wá bá wa share ẹ̀ fáwọn ẹlòmíì. Ẹ lọ sí Bembeyeke comedy ní YouTube yín yẹn, ẹ subscribe sí, ẹ tẹ notification bell option all, ẹ dẹ̀ share ẹ̀ fáwọn ẹlòmíì. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi, Bembeyeke lẹ̀ ń pè mí. Lónìí mo mọ̀ pé ẹ ti wò ó lóní Bembeyeke.